gbọ́dọ̀ rí ẹ wá ọmọ inú ọgbà lóde bí wọ́n ti ń ṣe. ẹ káàbọ̀. àwọn ọmọ abẹ ní ọmọ òdùfẹ́ ní alẹ́ yìí ibà ní ọwọ́ dá. ibà ni mo ṣe lálẹ́ tòní bí mo ṣe wọlé. ìbà ilé tó kún tí ò nínú ìbọjà tó kún tí ò ríro ìbòkò tó pọ̀ tí ò ní rúgbìn. ìbà ládéládé ìbà lóyè lóyè ìbà àwọn ọ̀tọ̀kùn lóòló. tá a bá wọlé a ṣe bàbá lélẹ̀ lẹ́gbẹ̀jàdó bá a bá wọlé a ṣe bà àwọn ìyá lélẹ̀ ẹlẹ́gbẹ̀rin ìgbàkọ. mo wọlé lálẹ́ tòní ẹjẹ́ ojú mi ṣàdásí ní wọn mọ ìbà gbọ́dọ̀ wọn mọ́. ìbọ̀sán pọ́n gẹ́rígẹ́rí ọba mákìnbá kùtùkùtù òwúrọ̀ bẹ́ẹ̀ gbò. mo ṣe bà lálẹ́ tòní ẹjẹ́ kójú mi ṣe nítorí pé àkítorí gbígbó pajá àkítorí kíkan pa àgbò kò sẹ́ni tí torí wérewère pa òbúkọ. ìbà àwọn tó kọ́kọ́ wí kí n tó máa wí ìbà àwọn tó kọ́kọ́ fọ̀ kí n tó máa fọ̀. mo dé lálẹ́ tòní ẹjọ́ ojú mi ṣe o. ewúrẹ́ tó wọlé tí òjúbà ẹrù wọn ló yọ̀wò lórí àgùntàn tó wọlé tí òjúbà ló dẹran àmúso. adéwálé adédáyọ̀ ẹrúmọlẹ̀ tí ń gbénu rédíò kún yànmọ̀yànmọ̀ àtúbọ̀tán transistor rédíò. mo tún dé lálẹ́ tòní ẹjọ́ ojú mi ṣe. ìbà lọ́wọ́ Elédùmarè ọba kọ́dá ayé aṣẹ̀dá ọ̀run gbanigbani tí ayé ń ṣáyá ẹkùn ọkọ̀ òkè ọ̀ràn ọmọ níṣẹ́ fàyà tí ọ̀ràn ọmọ lájòsí mọ́ lọ aṣíwájú ogun lálọ́ akẹ́yìn ogun lábọ̀ mọ̀rímọ̀rí òde ọ̀run alámọ̀ tó mọ̀rí ẹ̀dá ìbà lọ́wọ́ rẹ o ìbà lọ́wọ́ gbẹngbẹlẹ́kú dàbí òwú mo ṣe ìbà rẹ lálẹ́ tòní o ẹjọ́ ojú mi ṣe gbogbo ohun tí wọ́n wí lálẹ́ tòní ẹjọ́ ojú mi ṣe torí pé àìtorí gbígbó pajá kò sẹ́ni tí torí kíkà pa àgbò pọ̀nrípọ̀n kó bàbá ńlá ọkọ ẹnikẹ́ni ò kí ń torí wérewère pa òbúkọ kò sẹ́ni tí fi kóńdó pa lábàáhùn o a kì í síwọ́ lu mí ní tí n bá sí lónìí mo jáwé oríjìn ewé ewúro ló ní ẹ̀mú tèmi rò ẹ̀kọ́ àjálẹ́ mo kí yín sí mo rán tẹ́lú mo kí ń sí mọ̀ sí àkárúbà níbi ojúmọ́ tí mo wálé ayé ẹ̀ka alẹ́ lálẹ́ tòní ọ̀tún ẹ̀rẹ́ o lórí ètò àtúpalẹ̀ àrọ́bá ní ìkànnì Diamond 88.5 FM tá a kalẹ̀ sí Ìrètí Ayọ̀ nílùú Iléṣà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ṣebí kógókógó lòun agogo dùgbẹ̀dùgbẹ̀ lòun akèrègbè ṣẹ̀kẹ̀rẹ̀ tóbi lásán kò lè lòun agogo lẹ́nu. ọ̀ṣun ò ní pọ́n kọjá gẹ́gẹ́ ìlàlẹ̀kì lójú àtọkàn bọ̀. mo kì í kó àjálẹ́ káàbọ̀ sórí ètò lálẹ́ tòní ẹ̀ tún gbọ́ fúngbàfúngbè lálẹ́ òní. wọ́n fọ̀pá lulu ṣẹ̀kẹ̀rẹ̀ yóò dàtọ̀ fún ẹlẹ́ wọ̀yọ̀wọ̀yọ̀. ètò yóò gbéra sọ lóní ràbájìgàn àti lóní rẹ̀gẹ̀dẹ̀ fín èèyàn lálẹ́ tòní. ẹ wí fara ilé ẹ wí fèrò ọjà ẹ jẹ́ ká mọ̀ pé tòun tó ti gbéra sọ o. ìbá wọn panumọ́ olókìkí òru ajímọ̀jẹ tó lè gun arúgbó aṣọ ọmọ bèrè Diamond 88 mo mú lẹ́nu bí ọkọ̀ tuntun mo ṣẹ̀ṣẹ̀ ń jà náà bọ̀ arélùmọ́ bí owó ọ̀rọ̀ afọ̀rọ̀dámọ́lẹ́kùn àṣekandakanda ẹ̀ ń tán tì sínú igbó tó ń tirẹ̀ padà sójú ọ̀nà ẹkùn ọkọ ìyàwó ẹ̀ àlẹ́ ìbá ọ̀tá àlùjànnú ènìyàn tí dẹ́rù bà rẹ̀ láàjì mo tún ti dé lálẹ́ tòní mo kì í káàbọ̀ sórí ètò àtúpalẹ̀ àrọ́bá lètò tá a ti mọ́ ṣàlàyé fúnra wa àwọn ìtàn lọ́lọ́kan òjọ̀kan tá a ti gbọ́ rí tàbí orúkọ kan tá a ti ń gbọ́ rí ṣùgbọ́n tá a mọ̀ tó ṣe okùnfà ìtàn ọ̀hún wọn láàmú mú wá fún yín àwọn ìtàn bíi ìtàn dòwe ìtàn ìlú ìtàn orúkọ ìlú ìtàn bá a ṣe tẹ̀lúdó ìtàn àwọn alágbára tó jẹ́ gbajúgbajà tá a lè gbàgbé tá a sì lè fọwọ́ rọ́ sẹ́yìn nílẹ̀ Yorùbá àwọn láàmú mú wá fún yín tẹ́sí láǹfààní láti máa fi sọ̀rọ̀ àgìjà nítorí pé lánìí tán kan kò ní wọ ẹ̀sìn o kò sẹ́ni tó ní tán kájọ máa bomi ọgbọ́n mu lára ara wa òun ló ṣe kókó tó ṣe pàtàkì ẹ wò ó ẹ mọ̀ bọ̀ lójú òpó Facebook kan kẹ́ ẹ bá ń share rẹ̀ kẹ́ ẹ bá ń drop kọ́mẹ́ǹtì àríwísí ni Yorùbá pè é ẹ kọ àríwísí yín
kẹ́ ẹ bá ń pín lógúnlógún, kẹ́ ẹ bá ń pín lọ́gbọ̀nlọ́gbọ̀n. Diamond 88.5 FM lẹ́ẹ̀mọ́ wò mí kétékété. Lálẹ́ tòní àwọn ìtàn wo la fẹ́ gbé yẹ̀wò? Àwọn wo la ó ti mú kan nínú mẹ́ta tá a tún kó wòde lálẹ́ òní? Ọ̀kan lára rẹ̀ ni bí onírèsí ò bá fíngbá mọ́, èyí tó ti fín sílẹ̀ ò ní parun. Èkejì nínú rẹ̀ ló ní í ṣe pẹ̀lú ìlú Ilé-Ifẹ̀ àti ìlú Ọ̀yọ́, pẹ̀lú tó fẹ́ ní í ṣe pẹ̀lú ìjà kan lọ́dún tipẹ́tipẹ́ láyé ọba kan tó ṣe bẹ́ẹ̀ tó ń lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́yìn tó fẹ́ fi mú bi tí ò dé ọ̀dọ̀ rẹ̀, tó fẹ́ fi mú tọ̀ mọ́dọ̀ rẹ̀. Ibẹ̀ lòwe ọmọdé gbàgbọ́n la fi dálẹ̀ Ifẹ̀ ti jẹ jáde. Ọmọdé gbọ́n àgbàgbọ́n la fi dálẹ̀ Ifẹ̀. Kí ló bí òwe ọ̀hún? Kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀? Ìtàn kejì tá a gbé yẹ̀wò nù o, ẹ mú un tó bá wù yín bẹ̀ ni. Ìtàn kẹta tá a gbé yẹ̀wò ló ní í ṣe pẹ̀lú Ìlọ́yà oníbodè Apòmù. Ta ni oníbodè? Bó o ní Ìlọ́ ṣe yá oníbodè Apòmù? Adéwálé Adédayọ̀ mo mú lẹ́nu bí ọkọ tuntun, mo ṣẹ̀ṣẹ̀ ń jà náà bọ̀ ni. Ẹ gbọ́ fúngbàfúngbè lórí ètò lálẹ́ òní o. Àkọ́kọ́ ìtàn tá a ó gbé yẹ̀wò, ìtàn tí mo fẹ́ jẹ́ kẹ́ ẹ máa pè wọlé, kẹ́ ẹ máa mú ìní mú ju ìpè 10 péré lọ. Lẹ́yìn tí n bá padà dé, bó onírèsí ò bá fíngbá mẹ́ni tó ti fín sílẹ̀ ò ní parun. Kí ló bí ìtàn ọ̀hún? Ẹ mú yàn lọ́wọ́ kẹ́ ẹ lóde ní. Ẹlẹ́ẹ̀kejì tó wà ń bẹ̀ ni pé ọmọdé gbọ́n àgbàgbọ́n la fi dálẹ̀ Ifẹ̀. Ó ní í ṣe pẹ̀lú ìlú Ọ̀yọ́ àti ìlú Ilé-Ifẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta tó tún wá sọmọ pẹ̀lú ẹ̀, ó ní Ìlọ́yà oníbodè Apòmù. Ó ní í ṣe pẹ̀lú Ọ̀yọ́ àti ìlú Apòmù tó ń bẹ níwájú Ìkirè. Ẹ tún gbọ́ fúngbàfúngbè lálẹ́ òní. Ẹ wò ó, lálẹ́ òní ó tún gà sí ara, nítorí pé ojúmọ́ kan ọ̀rọ̀ ká ṣàkín èdè kan, òun náà ní tó ń gbé wá. Ẹja ṣe báyìí, ẹ jẹ́ ń sẹ́mi mu náà o. Tí n bá padà dé, kí n wá máa mú ìpè, kí n sì fi ojú òpó tẹ́ láǹfààní láti máa pè sí, kí n fi léde gẹ́gẹ́ bá a ṣe ṣe lálẹ́ tòní. Mo ń lọ wá, mò ń bọ̀ wá, gbogbo ara mo fi ń padà bọ̀. Ẹ jẹ́ ń sẹ́mi mu náà, mò ń bọ̀. Ọlọ́wẹ́ mọ̀wé orin ààrẹ mú mẹ́ni tó ń bá wí. Ọkú bàbá. Ọlọ́wẹ́ mọ̀wé ìlú ààrẹ mú mẹ́ni tó ń bá wí. Odò láyà rẹ̀ mú tó tún dé. Nàìjíríà ẹni ọgbọ́n bẹ ni ọgbọ́n, ẹni ọgọ̀ ni ọmọra wọn. Àmọ́ bí èèyàn bá sọ fẹ́ ni ọgọ̀ yóò dìjà. Ẹkú wá pọ̀ mà pé tí ń ṣe wọ́n dá. Bí ẹkú wá gbá, kẹ́bà má pé tí ń ṣe wọ́n dá ni. Ẹkú wá pọ̀ òní máa lélùlẹ̀ ńgbà ogbó. Wèrè ọmọ pé tí ń ṣe wọ́n dá. Bí wèrè bá mọ̀ pé tí ń ṣe wọ́n dá ni wèrè oníwọ̀jà ń wò. Yọ̀ọ́sọ́ o, ọmọ máa ń sá o, ìyá yìí ọmọ òkè dákun mọ́yà wá ń wèrè. Àmì o. Àrídìí ẹ̀kọ́ yẹn kan ní èlùbọ́ ni wọ́n ń pè lọ́kà àmàlà.
àmọ́ bí alẹ́ yẹn ó tòrò òwúrọ̀ pẹ̀lú ọ̀sán àkọ́kọ́ kóró bí oró. ẹ̀yin kẹ́ni mọ́ ní wèrè ìdìgbòlugi ọmọ tí wọ́n bí sílé tójúlé lóko tó epo orí ilé ìhùn ní àbí wọn ìyàtọ̀ yàtọ̀ lálàdìsá yàtọ̀ bí alẹ́ yẹn ó tòrò òwúrọ̀ pẹ̀lú ọ̀sán. báyẹ̀ yín ó tòrò òwúrọ̀ pẹ̀lú ọ̀sán àkọ́kọ́ kóró bí ìjọgbó. lálẹ́ òní ẹ jẹ́ n bẹ̀rẹ̀ sí ní mú ìpele ẹyọkọ̀ọ̀kan èjèèjì. nọ́mbà tẹ́ láǹfààní láti pè sí ní 0916 159 1011 0916 159 1011 lójú òpó tẹ́ ṣe bẹ́ẹ̀ tẹ́ gbà wọlé. ìtàn àkọ́kọ́ tá àkọ́kọ́ gbé yẹ̀wò tí ẹ ó léwájú ní ìtàn ọmọdé gbọ́n àgbà gbọ́n làfídàlẹ̀ Ifẹ̀ ẹ̀mọ́yàn lọ́wọ́. ẹlẹ́ẹ̀kejì ìbónírèsí ò bá fín gbá mọ́ ní tó ti fín sílẹ̀ ò ní parun. ẹlẹ́ẹ̀kẹta ò ní pé ìlọ́yà oníbodè apòmù 0916 159 1011. ẹ̀yin tẹ́ ẹ wà lójú òpó Facebook ẹ̀yin náà lè ṣe bẹ́ẹ̀ mọ́ kó àríwísí yín ìtàn tẹ́ ẹ bá fẹ́ gbọ́ lálẹ́ tòní ẹ ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ jẹ́ ká tún wò ó ẹ̀kọ́ àjálẹ̀ ọkọ̀ yín ibi tẹ́ ti ń pè. ẹ kálẹ̀ fún ètò. ọlọ́run ló ń tún ọkọ̀ yín ibi tẹ́ ti ń pè. wákàtí yóò ní dàrú. àmín. dáàmọ́ndì ò ní jóná lágbára Ọlọ́run. àmín. ọwọ́ ara yín báyìí lẹ́mọ̀ fi gbẹ̀tọ̀ yín o. àmín. ọmọdé jámẹ́ tẹ̀mí ní láti ìlú Òṣogbo ní kùlíyà ní kọ́pọ̀n gbogbo ẹ̀. ó yá bàbá ìtàn Ifẹ̀ àti Ọ̀yọ́. ọmọdé gbọ́n àgbàgbọ́n la ìdálẹ̀ Ifẹ̀ kọ́hún. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ó dà ẹ̀ bá rẹ́kítọ̀ múyàn ọwọ́ kó lóde ní ẹlú ẹ̀kọ́ àjálẹ̀ ọlọ́run ló ń tún ọkọ̀ yín ibi tẹ́ ti ń pè mí yìí. orúkọ mi ni Barikis látàgbà. ó yá ìtàn tá lè fẹ́ gbọ́ lálẹ́ tó ní èwo lè fẹ́ gbọ́ ń bẹ̀. ó ní tí ò bá fi gbá mọ́ èyí tó ti fi sílẹ̀ òní. kò ní í parun ìtàn wọn dẹyọ kọ̀ọ̀kan báyìí o ẹ mọ̀ kó àjálẹ̀ ẹ kálẹ̀ ẹ mọ̀ pé ètò ọlọ́run ló ń tó èèyàn kọ́ akáyọ̀ ní dàrú o. àmì àṣẹ fọ́múlì fọ́tò ló pé láti gbé ẹdẹ. ó yá mò ń gbọ́ yín o. a fẹ́ gbọ́ ìtàn ọmọdé gbọ́n àgbàgbọ́n la fi dálẹ̀ Ifẹ̀. ìtàn ọmọdé gbọ́n àgbàgbọ́n la ìdálẹ̀ Ifẹ̀ di méjì. ẹ kó àjálẹ̀ ọkọ̀ yín ibi ẹ̀ tí ń pè mí yìí. ẹ̀yin ọ̀gá orúkọ mi ń pè ní Tajudeen Nasiru láti ìlú Iléṣà. ó yá mò ń gbọ́ yín o. ìtàn tá lè fẹ́ gbọ́. ọmọdé gbọ́ àgbàgbọ́ yẹn náà lèmi náà wà àpáta. ó wá di mélòó ó di mẹ́ta àṣẹyọ kan rẹ́tọ̀ máa mú kínní òun rí àmúlélẹ̀ ó yá ẹ kó àjálẹ̀ ọkọ̀ yín ibi ẹ̀ tí ń pè. Táwọ̀dé láti Ìkìrun. kí lẹ pé ọkọ̀ yín yìí Káyọ̀dé láti ìbòlẹ̀ pé yìí. Ìkìrun. ó yá mò ń gbọ́ yín ìtàn tá lè fẹ́ gbọ́ lálẹ́ tó ọmọdé ní. gbọ́n àgbàgbọ́n ọmọdé gbọ́n àgbàgbọ́n. làfídálẹ̀ Ifẹ̀ ó di mẹ́rin. mẹ́rin sí ọ̀kan. ọmọdé gbọ́n àgbàgbọ́n làìdálẹ̀ Ifẹ̀ ó di mẹ́rin. ó yá mò ń gbọ́ yín ta èwo ló tún kù tẹ́ ẹ̀ tún fẹ́ gbọ́. ẹ̀lú ẹ̀kọ́ àjálẹ̀ ọkọ̀ yín ibi ẹ̀ tí ń pè mí yìí. àkàlẹ́ Ọlátòbí tó ń pè láti Iléṣà. ó yá mò ń gbọ́ yín kétékété. ọmọdé gbọ́n àgbàgbọ́n la fi dálẹ̀ Ifẹ̀ mo fẹ́ gbọ́ o. ó di márùn-ún sí sẹ́yọ ẹyọ kan. kan tí n bá wò ó ọmọdé gbà àgbàgbọ́n ti gbé gbà lókè ṣùgbọ́n ẹ̀jẹ̀ mọ́ méjì sí kí n má bàa sojú ṣáájú. ẹ̀lú ẹ̀kọ́ àjálẹ̀ ọkọ̀ yín ibi ẹ̀ tí ń pè. ẹ̀lẹ́ kálẹ̀ o. ẹ káàlẹ́ o. Túndé ló ń sọ̀rọ̀ láti ìlú Ọ̀tún. láti ìlú Ọ̀tún Èkìtì. ó yá mò ń gbọ́ yín o ìtàn tá lè fẹ́ gbọ́ ọmọdé lálẹ́ gbọ́n òní. àgbàgbọ́n ni o. ọmọdé gbọ́n àgbàgbọ́n làfídálẹ̀ Ifẹ̀ ó di mẹ́fà sí ọ̀kan. ó di mẹ́fà sẹ́yọ kan. ẹ̀jẹ̀ mú kàn sí ẹ̀lú ẹ̀kọ́ àjálẹ̀ lọ́wọ́ ẹ̀kálẹ́ o. ẹ káàlẹ́ ó kọ́ yín Kamarudeen láti Ìkìrun ni o. kí lẹ kó kọ́ yín yìí. Kamarudeen láti Ìkìrun. ó yá o. ọmọdé gbọ́n àgbàgbọ́n la dálẹ̀ Ifẹ̀ ni o. ọmọdé gbọ́n àgbàgbọ́n làìdálẹ̀ Ifẹ̀. ó di méje sí ọ̀kan. àwí tún bí asán kankan ò sí ń bẹ̀ mọ́ wọ́n ní wọ́n pé kan ò sì sí ń bẹ̀ mọ́ o pépé lálẹ́ tó nígbà táwọn èèyàn wá ti dìbò wọ́n sì ti sọ̀rọ̀ wọn sókè. ìtàn dòwe tí wọ́n mú wá fún lálẹ́ tó ní ní ìtàn ọmọdé gbọ́n àgbàgbọ́n làfídálẹ̀ Ifẹ̀. tá a bá ń sọ̀rọ̀ nípa ọmọdé gbọ́n àgbàgbọ́n làfídálẹ̀ Ifẹ̀ òwe ńlá kan ni èèyàn nílẹ̀ Yorùbá
òwe tó jẹ́ pé gbogbo wa la máa ń pa òwe ọ̀hún ṣùgbọ́n tó jẹ́ pé a ò mọ̀ ń tóbi. Mo láyọ̀ láti sọ fún yín pé ní ìgbà ìwáṣẹ̀ láyé àwọn ọba ńlá kan ó ní ìtàn yìí ṣẹlẹ̀. Kí lorúkọ àwọn ọba ọ̀hún? Ẹ jẹ́ láǹfààní láti sorúkọ àwọn ọba ọ̀hún fún yín. Nítorí pé ọba tó wà lórí oyè ní ìlú Ilé Ifẹ̀ nígbà náà, ọba Adémilúyì ni, ẹni tó jọba lọ́dún 1910 sí ọdún 1930 kí Adésọjí Adérẹ̀mí kó tó jẹ ọba. Lásìkò tí mò ń wí yìí, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ wípé ìdálù níṣèlú, eégún ní gbowó òde níbì kan, àtọkùn ní gbàǹbò míì. Àsìkò yìí lọ̀yọ́ wà gẹ́gẹ́ bí ìlú tó lágbára dáadáa, tó sì ti kó gbogbo àwọn ìlú kọ̀ọ̀kan lágbègbè rẹ̀ ní papámọ́ra tó fi dé gbogbo agbègbè Dahomey. Ó ti kó wọn ní papámọ́ra tó bẹ́ẹ̀ gẹ́ débi pé kò sẹ́ni tó lè kojú Ọ̀yọ́. Ọjọ́ tọ́rọ̀ yìí ó ṣẹlẹ̀, ọba aládé ní ìlú Ọ̀yọ́ wọn ló ránṣẹ́ pé gbogbo àwọn olóyè rẹ̀. Nígbà tó pe àwọn olóyè ọ̀hún, ó ní kí n má tàn yín, ní tó kù tá a fẹ́ ṣe ni pé bó láṣẹ kófẹ̀ náà lẹ́rú tá a jẹ gàba lé wọn lórí. Ó yà yín lẹ́nu. Ṣùgbọ́n wọ́n wá sọ gbólóhùn kan nígbà náà pé iṣẹ́ mọ̀ pé orírun ni ó ṣèwọ̀ kákàn déédéé ṣe ìkọlù síbẹ̀ ká sì kàn lẹ́rú. Ǹjẹ́ kí ni ká ṣe? Wọ́n bá ṣàfihàn àti ìgbésẹ̀ alágbára kan wípé ó ní bá a ti ṣe é. Kí ni ìgbésẹ̀ tán gbígbà náà? Ó ní pé wọ́n fi akọ màálù wọ́n fi ránṣẹ́ sí ìlú Ilé Ifẹ̀. Lẹ́yìn tí àwọn ènìyàn tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti gbà láwọn tí ń ṣe olóyè, wọ́n ti gbà, wọ́n ti forí oko sọ̀ọ́dúnrún, wọ́n ti gbà láti kógun ja Ifẹ̀. Ṣùgbọ́n wọ́n ń wá gbogbo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yín láti lè sọ pé ntí Ifẹ̀ ṣe fáwọn rèé. Kí ìjà ọ̀hún tó bẹ̀rẹ̀, Ọ̀yọ́ wò pé kí ni ọgbọ́n táwọn lè lò táwọn ó sì fi rí ìjà yìí jà lájàṣẹ́tẹ̀. Kò sóhun méjì tí wọ́n ṣe ju wípé ṣe ni wọ́n fi akọ màálù ránṣẹ́ sí ìlú Ilé Ifẹ̀. Akọ màálù ni wọ́n fi ránṣẹ́ sí ìlú Ilé Ifẹ̀ nígbà náà. Wọ́n wá wí fún ọba Adémilúyì, wọ́n wí fún pé tí ẹ mélòó tó bá dìgbà báyìí à ń bọ̀ wá gba akọ màálù yìí àti ọmọ rẹ̀. Ǹjẹ́ akọ màálù lè bímọ bí? Kábíyèsí ọba Adémilúyì ti ìlú Ilé Ifẹ̀, ó ti yé e, ó sì ti mọ ìtumọ̀ ìtọ́yọ́ ń pinnu láti ṣe, pípé sínú fẹ́ ba ìlú Ilé Ifẹ̀ jagun. Ó wò ó títí pé kí ló kù tóun ó ṣe. Ó ní tó bá wá rí bẹ́ẹ̀, ó pe àwọn ìjòyè lápàtún àti lápàsì, ọ̀rọ̀ ló délẹ̀ yìí, ọ̀nà wo là á gbé gbà? Kí n má tàn yín, wọ́n gbìyànjú títí láti wá ọ̀nà tí wọ́n ò gbé gbà, ṣùgbọ́n wọn ò rí.
ìrònú dé wípé láìpẹ́ láì jìnnà ìlú Ọ̀yọ́ yóò wá kógun jà wọ́n. A sì mọ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ìlú jagunjagun tó ní ọmọ ogun tó pọ̀. Lásìkò tí mò ń sọ yìí, ọba tí ń bẹ lórí àpèrè ìyún ní ìlú Ọ̀yọ́ ó ní ọba Síyànbọ́lá Ládìgbòlú láàrin ọdún 1911 sí ọdún 1944. Òun ló fi jọba gẹ́gẹ́ bí Aláàfin ti ìlú Ọ̀yọ́. Akọmọ̀lú náà mú kalẹ̀ yìí, wọ́n sì láwọn padà bọ̀ wá gba ọmọ rẹ̀ àtàkọmọ̀lú. Bó lakọmọ̀lú ó sì bímọ, ẹ wá gbanira ní kalẹ̀ àti ṣe sórí ọmọ tó wúwo. Kí n má pàbírí, àwọn ìjòyè ọ̀mọ́ tán lè ṣe mọ́. Àwọn ènìyàn ti bẹ̀rẹ̀ sí ní kẹ́rù, wọ́n sì ti ń fọgbọ́n fìlú lẹ̀ wípé wàhálà rèé, àwọn ará bí ń bọ̀ torí pé wọ́n mọ̀ wọ́n gẹ́gẹ́ bí akíkanjú jagunjagun. Ìgbà tọ́rọ̀ wọn wá tó àwọn ọ̀dọ́ ìlú létí, wọ́n wá wí fún kábíyèsí pé ẹ fún wa lọ́jọ́ mẹ́ta, a padà wá fún lábọ̀ ibi àbárò sí àti ń tá a ṣe. Nǹkan mú wá yìí, a mọ̀ pé wọ́n ń wá ogun ní o, ṣùgbọ́n àwa náà ó mọ̀ ṣíṣe. Kábíyèsí gbà, ṣùgbọ́n èyí ò dá àwọn obìnrin àti àwọn kọ̀ọ̀kan tán jẹ́ bàbá arúgbó nínú ìlú dúró ṣíṣe. Ẹnu ya kábíyèsí pé gbogbo àwọn olóyè àti gbogbo àgbààgbà ìlú làwọn ti foríkorí fikùn lukùn. Àwọn òrójútùú sọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Lóòótọ́ àti lódodo la pè yín sí, ṣùgbọ́n ní ká fún ní gbèdéke pẹ́yìn náà ó lọ wá nǹkan tẹ́ ẹ lè ṣe sí i. Ṣùgbọ́n sọ wá lè ṣeé ṣe kí irú ẹ̀yin ọmọ kéékèèké, ẹ̀yin ọmọ jèsín ọ̀dọ́ yìí, kẹ́ ẹ ní ọ̀nà àbáyọ sí ìṣòro yìí. Àwọn ọ̀dọ́ wípé bẹ́ẹ̀ ni, a ti ní ọ̀nà àbáyọ. Kí wá lọ́nà àbáyọ? Àwọn ọmọ jèsín fọ̀rọ̀ léde o, wọ́n sì fọ̀hùn léde. Kí làwọn ọmọ jèsín ọ̀hún wí lọ́jọ́ náà lọ́hùn-ún? Kí náà wí fún kábíyèsí ọba Adémilúyì Ọ̀ọ̀ni ti ìlú Ilé-Ifẹ̀ lákòókò ọ̀hún? Mò ń bọ̀, ẹ̀jẹ̀ ń sẹ́mi mú ná. Ìgbà tó yá dáwọ́ rẹ̀ ẹgbẹ̀rún ọkà bàbà. Ngọ̀dá ṣe ngọ̀lá ṣe ẹgbẹ̀ mi dàbí pánákú. Ọ̀tá mi dàbí pánákú. Odò láyé o, àkàrà bàtà òkúta. Ẹ̀yin ọ̀tá, ẹ kì í sáàkó ọ̀yàkó. Ẹ̀yin ọ̀tá, ẹ ò di ìsàlẹ̀ mú abọ́ lálẹ́. Ẹni tí ń bínú wá. Àbẹ́sọ̀ sọrí nù ní ìtọ̀gẹ̀dẹ̀. Bàtà ò gbọ́dọ̀ bí kọ́kọ́rọ́ sí ilé o. Òṣàlà òjìyọ. Igi tí Ṣàngó pa, igi ọ̀hún ò lè. Ibi àbárò kò ti sí. Ibẹ̀ báyìí náà láti ṣe bẹ́ẹ̀ tá a ti tún mú tá a sì ti tún kó. Ẹ jẹ́ ń tẹ̀wájú o. Nígbà tí wọ́n pe gbogbo wọn jọ, wọ́n pe kábíyèsí, wọ́n ní ẹ wò ó ṣíṣe rèé. Wọ́n ti fa ọkọ màálù ránṣẹ́ sí a pé tó bá bímọ làwọn tó wá gbà á. Ogun ti kàárọ̀, wọ́n ti sígun látọ̀yọ́. Àwọn ọmọ ogun ti ń bọ̀ ń lu Ilé-Ifẹ̀ o. Àwọn ọmọ ogun ti dé tòsí.
wọ́n ti sún mẹ́nu lóró ìlú Ilé-Ifẹ̀. Àwọn ọ̀dọ́ ìlú Ilé-Ifẹ̀ àwọn náà ti sápamọ́ sẹ́nu ìloro. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, èsì tí wọ́n fún kábíyèsí ni pé ẹ̀já mú ìkan nínú àwọn ẹrú tó jẹ́ ọkùnrin ká fi ṣọwọ́ sí Aláàfin Ọ̀yọ́, ká wí pé ìjọ tó bá ti finú ṣoyún tó fẹ̀yìn gbọ́mọ pọ̀n làwa náà ó mú akọ màálù tán fún wa wá àtọmọ tó bá bí. wọ́n mú ọmọkùnrin ọ̀hún lọ. nígbà tọ́rọ̀ ọ̀hún dé ọ̀dọ̀ Aláàfin, ó ya Aláàfin lẹ́nu pé irú ọgbọ́n wo lèyí. ó dàbí ẹni pé àkàrà ti tú epo, àwọn aráabí ti mọ̀ ń tá a fẹ́ ṣe. tó bá wá rí bẹ́ẹ̀, ogun ò ní ṣe é jà mọ́ o. ẹ ránṣẹ́ pé jagunjagun kan padà lẹ́yìn ọ̀ṣọ́kà. Aláàfin gbóníṣẹ́ dìde lẹ́yìn ọ̀ṣọ́kà. ó súré tètè, ó lọ́ọ́ fi ṣe Aláàfin jẹ́ fáwọn jagunjagun pé ẹ má gbìyànjú àti wọnú ìlú. Aláàfin wí pé kẹ́ ẹ jẹ́ kógun ó dúró kógun ó sinmi. ṣùgbọ́n láàrin àwọn jagunjagun yìí, a ń rí eléyìí gẹ́gẹ́ bí n tí ó rújú díẹ̀, eléyìí tí ò sábà wọ́pọ̀ tálààfin yìí sì sábà ṣerú ẹ̀, wípé kó sígun fún ni kó wá ní ká ṣẹ́ra ró ká má jagun mọ́. náà ṣe wò ó pé ó ṣeé ṣe kó jẹ́ pé ọ̀kan lára àwọn táwọn jọ jẹ́ jagunjagun ló ti gbà bọ̀dì. à ń gbójú agan síra wọn, èdè àìyedè dé, ṣe bí àjàtúkà ní tàgbáǹrè. ìjà dé láàrin wọn o, wọ́n bẹ̀rẹ̀ kọjú ìjà síra wọn. àwọn ọ̀dọ́ Ilé-Ifẹ̀ wà lókèrè níbi tí àwọn tí wọ́n lúgọ sí, níbi tí wọ́n sápamọ́ sí tán fi pápá bora sí, pé kò sí ṣíṣe kò sáìsí lónìí, òní lónìí ń jẹ́ ẹni abẹ̀ lọ́wẹ̀. iná ti jó dórí kókó pé wàhálà ti bẹ́ẹ̀lẹ̀. ṣùgbọ́n nípasẹ̀ ọ̀dọ́, nípasẹ̀ akọ ọkùnrin tí ìlú Ilé-Ifẹ̀ mú lọ sí Ọ̀yọ́, ló mú kábíyèsí Aláàfin ránṣẹ́ pé kán dá ogun dúró. èdè àìyedè ọ̀hún ló bí ìjà láàrin wọn, eléyìí tán fi ń ṣekú para wọn. wọ́n ń ṣekú para wọn tó bẹ́ẹ̀ gẹ́ débi pé bí ìdá méjì nínú ìdá mẹ́ta láàrin ara wọn náà para wọn o. wọ́n rí gẹ́gẹ́ bí ẹni pé àbọ̀dè ló wáyé. wọ́n sì tú síra wọn lójú, wọ́n gbéná wora wọn lójú gidi, tó sì di ìjà. nígbà tí àwọn ọ̀dọ́ tó wà lókèrè wá lọ mábọ̀ jẹ́ kábíyèsí pé ẹ wò ó, àwọn ọmọ ogun tán ti sún mẹ́nu ìloro tẹ́lẹ̀, táwọn ènìyàn tán ti kó wọn papọ̀ mọ́ràǹgbà tán gbọ́rọ̀ yẹn pógun ń bọ̀ látọ̀yọ́. àwọn tán tún súnmọ́ bí Aláàfin ti ní ká padà o, ṣùgbọ́n wọn gbàgbọ́. níbi tán ti rí gẹ́gẹ́ bí ìwà ọ̀dàlẹ̀, wọ́n tún ti ń bára wọn jà, wọ́n sì ti para wọn. Ifẹ̀ kọ́ ló sígun lù wọ́n tó pa wọ́n o, ẹ mọ̀ sí ń gbọ́ o. wọ́n sì ti para wọn. àwọn ìdá tó kù ti padà lọlé lọ fa àbọ̀já láàfin gẹ́gẹ́ bí iṣẹ́ táláàfin rán. kí n mọ́ tàn yín, ibi ọ̀rọ̀ rà sínú o. nígbà táwọn ọ̀dọ́ wá padà dọ́dọ̀ kábíyèsí Adémilúyì, ló wá wí pé kò tọ́ láti máa fojú kéré ẹnikẹ́ni, nítorí pé ọmọdé gbọ́n àgbà gbọ́n, òun náà la fi dá Ilẹ̀ Ifẹ̀ tá a wà yìí. bí kò bá kí n ṣe wípé ọgbọ́n àwọn ọmọ yìí tá a ṣàmúlò rẹ̀, òun ló ràn wá lọ́wọ́.
tí a fi jàjà yìí tá a fi jàjà ṣẹ́gun àtàjàṣẹ́tẹ̀ gbólóhùn tí ọba Adémilú yìí sọ rèé o nígbà tí wọ́n ń ṣe ayẹyẹ tínú wọn ń dùn pé n táwọn ọmọ ọ̀dọ́ yìí ṣe ó jẹ́ n tó jọni lójú. ẹ wá gbọ́ lálẹ́ tòní ń sì ojú òpó lẹ̀ àyè wà fẹ́nikẹ́ni láti pè wọlé tó o bá ní tó fi tako ìtàn yìí àyè wá tako pẹ̀lú ẹ̀rí tó dájú láì fi ọ̀pá pọ̀lọpọ̀ ọlọ́pẹ̀jọ kó o sì dúró pẹ̀lú ẹ̀rí àwọn ìbéèrè tí wọ́n bí ọ́ pẹ̀lú ìtakò rẹ kó o lè fìdí ẹ̀rí rẹ múlẹ̀. mo ti sọ̀rọ̀ mo ti yọ kò mọ́ òkun lálẹ́ òní mo ti fọ ọ̀pá lu ṣẹ̀kẹ̀rẹ̀ ó ti dàtọ̀ fún ẹlẹ̀. wọ́n sì ojú òpó lẹ̀ báyìí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní mú ìpè bọ́ yóò láfikún àbò láyọ̀ kúrò àbí wọ́n ní ìtàn kan tí ń bẹ lọ́wọ́ ẹ̀ tó ní òṣèré bẹ́ẹ̀ tó wá fẹ́ takú wọn lé mo wá pẹ̀lú ẹ̀rí àti ibi tá a lè tọ ìtàn ọ̀hún lọ. ojú òpó tẹ́gbà wọlé ní 0916 159 1011 0916 159 1011 lójú òpó tẹ́ ṣe bẹ́ẹ̀ tẹ́ gbà wọlé sórí ètò lálẹ́ tòní ẹ̀kọ́ àjálẹ̀ àti wà ń bẹ̀ òkò yín ibi tẹ́ ti ń pè. ẹ̀ka ẹ̀kọ́ ètò. ọlọ́run ló ń tún ọkọ̀ yín ibi tẹ́ ti ń pè wá yìí. láyé kan ló ń sọ̀rọ̀ láti sùn. kí lẹ pọ̀ ọkọ̀ yín yìí. ẹ bá wa gbọ́n sókè dáadáa àgbọ̀nyin ẹ̀lú ẹ̀kọ́ àjálẹ̀ ọkọ̀ yín ibi tẹ́ ti ń pè wá yìí. ẹ̀lú ẹ̀ka àlẹ́ ọkọ̀ yín ibi tẹ́ ti ń pè wá. láti ó yà mọ̀ ń gbọ̀n yín o. ẹ ṣé o. ẹ̀lú ẹ̀kọ́ àjálẹ̀ ọkọ̀ yín ibi ẹ̀ ti ń pè. ẹ̀lú wọ́n ti dìgbì ọmú 0916 159 1011 ẹ̀lú ẹ̀kọ́ àjálẹ̀ ọkọ̀ yín ibi ẹ̀ ti ń pè. ẹ káalẹ́. ẹ kú iṣẹ́ ọpọlọ. ọlọ́run mú ó kọ yín ibi ẹ̀ ti ń pè wá. bá a kun ìdàgbẹ́ngà láti ẹ̀bùdé sà. ó yà àfikún lẹ́ni ní àbáyọkúrò àbí àríwísí yín. kí lórúkọ ọba aláàfin Ọ̀yọ́ ń gbà yẹn. Síyànbọ́lá Ládìgbòlú oṣù kínní ọdún 1911 ló jọba ó sì wàjà lọ́dún 1944. ẹ̀lú ẹ̀kọ́ àjálẹ̀ ọkọ̀ yín ibi ẹ̀ ti ń pè. ẹ̀lú ẹ̀kọ́ àjálẹ̀ ọkọ̀ yín ibi ẹ̀ ti ń pè wá yìí. dákun ẹ̀já ní sùúrù fúnra wa sí ni pé ń já ìpè lálẹ́ tòní o. ẹ̀lú ẹ̀kọ́ àjálẹ̀ ọkọ̀ yín ibi ẹ̀ ti ń pè wá yìí. ẹ̀lú ẹ̀kalẹ̀. ẹ̀kalẹ̀ ọkọ̀ yín ibi ẹ̀ ti ń pè wá. orúkọ mi ni Adébíyì Sheriff láti Ilé-Ifẹ̀. ó yá o sẹ́yìn láfikún ni àbáyọkú àbáríwísí lẹ̀ ní. àkúdà làkàyè yóò ní ìjọba. àmín àmín. ó sì jẹ́ gẹ́lẹ́ ní ẹ̀sọ́ yẹn. ẹ ṣé o. lágbára Ọlọ́run ẹ̀mí rà látàkọ ọkùnrin àgbàlá. àmín 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 àmín. ẹ̀lú ẹ̀ka alẹ́ o kọyìn ibi tẹ́ ti ń pè. ẹ̀ka alẹ́. ẹ̀ka alẹ́ o. ẹ kú ètò. ọlọ́run ló ń tó kọyìn ibi tẹ́ ti ń pè. láti agboolé Adémilú Ilé-Ifẹ̀ ni gbogbo ètò yín. ojú òní tí ń lágbára lọ. àmín. Ọlọ́run á fún yín ṣe. àmín. mo appreciate yín dáadáa. ọmọ Ilé-Ifẹ̀ ni mí. látàgbólé ilé Adémilú yìí. lágboolé Adémilú yìí lótùtù òtútù bí ọ̀sùn. òtútù bí ọ̀sùn. wọn kì í dúró kí wọ́n nífẹ̀ẹ́ ni wọn kì í bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ òye kò dúró kò bẹ̀rẹ̀ náà kí wọ́n nífẹ̀ẹ́ ohun tólú. ayọ̀ ṣébi nìkan mú gbọ́ o gbogbo wa ń gbọ́ ní ìgbésà. à ń gbádùn ẹ̀ orí ẹ̀ ń gbádùn yín ẹ máa ṣètò yín lọ pẹ̀lú yín lè pẹ̀. ẹ̀ló ẹ̀kọ́ àjálẹ̀ o kò yín ibi ẹ̀ ti ń pè. ẹ̀ló ẹ̀kálẹ̀ láti Kwara mò ń gbọ́ yín o. ìtàn Àfọ̀njá
ó ti ń bọ̀ ìtàn Àfọ̀njá ń bọ̀ Àwùlé Aró gangan ń bọ̀ ìtàn pọ̀ ńlẹ̀ ẹ mọ́ kánjọ ìyẹn kan máa fọkàn bá mi lọ ni. ó dà ẹ̀lú ẹ̀ka ilé ọkọ̀ yín ibi ẹ ti ń pè. ẹ̀ka ló sọ pé tó sá. ọlọ́run ló ń tún ọkọ̀ yín ibi ẹ ti ń pè mí yìí. ọmọọba Adékọ́lá ló ń sọ̀rọ̀. ọmọọba Adékọ́lá láti Parakin nílùú Ilé Ifẹ̀ tó ń bá ń débí. wọn ò ní wá ọtí ọlọ́run ló ń tó. ẹ̀yẹ sátún ìbéèrè tí mo kàn fẹ́ pé ni pé kó tó di pé ọba Adémilú yìí jẹ ìjà lè mọ iye ọba tó jẹ. ọba Adémilú yìí ò ní ọba kejìdínláàádọ́ta lẹ́yìn ọba Adémilú yìí ló kọ ọba Adésọjí Adérẹ̀mí lẹ́yìn kábíyèsí Adésọjí Adérẹ̀mí ló kan ọba Òkun Adésíjú Adé lẹ́yìn ọba Òkun Adésíjú Adé ló kan Àrólé Oòduà Ọ̀jájá tó fìdí ọ̀tẹ̀ jálẹ̀ tó kọ́lé méjì sẹ́yìn mọ́ rẹ̀ ó kọ́lé Ọ̀tútù ó kọ́lé Ọ̀rìnrìn ọba Adéyẹyè Ògúnwùsì Babátúndé ẹni ìtàn. lágbára Ọlọ́run máa fún yín ṣe o. àmín àmín àmín. ẹ̀yin àgùn lórúkọ Jésù. àmín. ẹ lọ ẹ̀ka ilé ọkọ̀ yín bí ẹ ti ń pè mí yìí. ẹ ká ilé ọkọ̀ yín bí ẹ ti ń pè mí. ọlọ́run ló ń tó o. àmín. family photo ló pè láti bẹ̀rẹ̀. ìní wáìntì. gbogbo àgbẹ̀ ìtẹ̀tẹ̀ sọ lálẹ́ ìdílé gan-an ni. ọlọ́run ọkùnrin pè. àmín 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 àmín. ọlọ́run ló ń tó. ẹ lọ ẹ̀ka ilé ọkọ̀ yín bí ẹ ti ń pè. ẹ ká ilé o. Adéyínká ni láti ìlú Ìlú. ó yá mò ń gbọ́ yín o. ọpọlọ yóò ní jọba. àmín ẹ ṣé o. agbára lọ́wọ́ Ọlọ́run. àmín. à ń gbádùn yín àní fètò sí o. àmín àmín ọmọ aráyé ò ní kọ́ yín. àmín àmín. kì í fẹ́ délẹ̀ lórí agbára lọ́wọ́ Ọlọ́run. àmín àmín àmín. láàrin ìṣẹ́jú kan tó kù yìí mo ń dúró dẹnikẹ́ni tó bá tó gbangba sùn lọ́yẹ tó fẹ́ tako ìtàn yìí kó yọ sí bọ̀m̀bọ̀ ẹni tí ò bá tó gbangba sùn lọ́yẹ ní sapamọ́ sẹ́yìn kankan o. mo ń dúró dẹni ọ̀hún mo sì ṣetán láti jẹni ọ̀ní o. ẹ lọ ẹ̀kọ́ àjálẹ̀ ọkọ̀ yín ibi ẹ̀ tí ń pè mí yìí. ẹ lọ ẹ̀kọ́ àjálẹ̀ ọkọ̀ yín ibi tẹ̀ tí ń pè mí. ẹ ti wà ń bẹ̀ ẹ ti wà ń bẹ̀. ètò yín mọ́gbọ́n wá o. ẹ ṣé gan ni. Ọlọ́run fún yín ní ọpọlọ tó péye o. ẹ ṣé o. ọpọlọ wọn á dún dé ìlú òyìnbó. àmín. gbogbo ọmọrin láàyàn káàyè jù. àmín àṣẹ. Ọlọ́run fún yín ṣe o. ẹ ṣé o. inú mi dùn gidi gan. ẹ ṣé o. kábíyèsí Ọlọ́run. ó kọ yín àti ibi tẹ́ ti pè mí yìí. màmá Bákàrè alárọ̀kọ́ ní àrà lọ́kàn Ọlọ́run dá olé ìṣà. ẹ ṣé gan ni ẹ ṣé gan ni. kábíyèsí Ọlọ́run. ẹ ṣé o. kábíyèsí Ọlọ́run. ẹ ṣé gan ni. àgbẹ̀ mi ti ṣetán rè ló dára lóko mi ṣetán rè ló kóso lékelèké Adéwálé Adédayọ̀ ṣetán tó ń rè ló kẹfún o. èmi àti rẹ́kítọ̀ làjọ láǹfààní láti jọ ṣe lálẹ́ tòní. ìtàn náà lẹ́tún ti gbọ́ lálẹ́ tòní o ọmọdé gbọ́n àgbà gbọ́n láì dálẹ̀ fẹ̀. ẹ jẹ́ n tó máa ṣe bẹ́ẹ̀ kẹ́ máa kángára mi kí n máa lọ díẹ̀díẹ̀ lálẹ́ òní tó bá tún ti dàgò 10 àṣálẹ́ lọ́jọ́ ìsinmi Sunday tó ń bọ̀. ẹ tún pàdé mi lákọ̀tún lórí àtúpalẹ̀ àrọ́bá oríṣiríṣi ìtàn ni wọ́n tún kó wà. ìtàn bí ìtàn ìlú Ògbómọ̀ṣọ́ ìtàn bí ìtàn Àfọ̀njá ìtàn bí ìtàn ìlú Ìlọrin ìtàn bí ìtàn lọ́lọ́kun òjọ̀kan ẹ mọ̀ gbọ́ wìrìwìrì lọ́rọ̀ o tó bá dọjọ́ mẹ́jọ ibi náà ni wọ́n ti mọ ẹgẹ pété wọ́n níyàn iṣẹ́ ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yìn tí ẹ bá wa fìfẹ́ jẹ́ ẹ ṣe o ẹ̀kọ́ ìbínú Adéwálé Adédayọ̀ ọmọ wọn ni Mọ̀dákẹ́kẹ́ Àkọ́ráyọ̀ ọmọ ogun tẹ̀lódò ọmọ akin lójú ogun ilé ń tó lọ oní gbígbóná gbé gbígbóná ẹ̀ka náà kó ní tútù dá yìnyín bò ó ìpè ìpele ojú yóò sì gbọdọ̀ ṣẹ́ lórí ara wọn àtùpá wọn ò gbọdọ̀ kú o tí èèfì wọ ìyàwó mi wá títí dìgbà míì táàtún máa pàdé ẹ wò ó ní mo ń dágbére yẹn fún yín pé ìpàdé wa bí ọjọ́rọ̀ kájọ máa fa ìkú kájọ máa fi dẹ́gbẹ̀rà ó dàárọ̀ òun ayọ̀ làásùn.